bí o bá so kọ sínú ìwé ìdí tó fi so kọ sínú ìwé. mo rántí ìjọ kan mo lọ síbi ayẹyẹ igi mo ṣàròfọ̀ tán lè jọ́rìn n kò dúró jẹun wọn àpò mi ń fi dùgbẹ̀dùgbẹ̀. Ṣódẹkẹ́ gbóyìnbó so rẹ́sẹ̀ ó gba bíbélì ilé ìsìnláké wá di bí ìgbàgbọ́ tí ń sunmi. ìyẹn pàtàkì ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú wípé àwọn òyìnbó wá bẹ̀rẹ̀ sí ní gba àwọn olùjọ́sìn wọn. wọ́n bá bínú sun ilé ìjọsìn yẹn ẹgbà ké ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀ àwa ẹ̀gbà ló ní Jésù o. jàlùbọ́sà ni. pé èèyàn kò bá jàlùbọ́sà onítọ̀hún ti di pátíẹ́ onítọ̀hún. ìyẹn ni bébù ní ayé làgbé sì ń jàlùbọ́sà bọ́n. bó ní obìnrin ń bẹ́ẹ̀lì ibẹ̀ bó ní obìnrin ń bẹ́ẹ̀lì ibẹ̀ kò sẹ́nu rẹ̀ kò sọ́hun máa bí kan rẹ̀ nínú ẹbí kan rẹ̀ tètè wá ti wá òye ariwo nínú ẹbí kan rẹ̀ nínú ẹbí kan rẹ̀ rè gbogbo wá ti wá o àti bùnmí o àti bùnmí ọ. Ẹ̀gbá kò ń sọ gbogbo déédéé rí Ẹ̀gbá ń sọ. ó ní bí Ẹ̀gbá ṣe ń lo láńgbèjì rẹ̀. mo kàwé mo kéwú mo ń sọ̀rọ̀ tàbí ẹ̀ nítaṣọ. èmi àfa ìgbà kọ́là faròfò wàásù orin èmi àfìlànà ṣọ́bọ̀ ṣèrìnsẹ̀. ṣọ́bọ̀ aróbí odò èèyàn pàtàkì ṣọ́bọ̀ aróbí odò rí ẹni àkọ́kọ́ èyí kọ́kọ́ gbé èrò rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí òǹkọ̀wé akéwì àbí ká pé akéwì akọ̀wé lídèdè Nàìjíríà pátá. ìgbẹ́ àwọn òyìnbó dé wọn ò rí wọn ń pè ní lítẹ́ṣọ̀ wa lítẹ́ṣọ̀ yẹn rí bá a ṣe ń kéwì bá a ṣe ń kọrin bá a ṣe ń ṣàròfọ̀ bákẹ́ kágbàdo tó dé ó ní òun adìẹ tí ń jẹ láti pilẹ̀. àwọn òyìnbó kọ́ gbé mọ̀ọ́kọ́mọ̀ọ́ká wa àmọ́ àwa ti ń sọ a ti ń wí a ti ń fọ̀ ó kàn jẹ́ pé kíkọ yẹn òun rèé a kò ní kéyìnbó tó dé èyìnbó Henry Townsend bóun rè wálẹ̀ wa lọ́dún 1843. Henry Townsend lórúkọ òyìnbó náà. ìrì wálẹ̀ wa nílùú Ẹ̀gbá ń bí. ó wá láti ilẹ̀ Gẹ̀ẹ́sì ilẹ̀ Gẹ̀ẹ́sì rẹ̀ yìí. olówó adé sí lábẹ́kúta. nígbò dé sábẹ́kúta ọwọ́ Ṣódẹkẹ́ ló dé sí. Ṣódẹkẹ́ nítòsí wa ń bí. torí Ṣódẹkẹ́ òun rè aṣáájú dédé Ẹ̀gbá nígbà yẹn. ìgbín wọn ń bọ̀ látorílé òun rè Ṣódẹkẹ́ gba ipò ìṣàkóso. àbó ògbọ́ bí mo ṣe ń wí. mò ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wí bàbá mi. wọ́n kẹ̀ ti wí Ifá ti wí wọn lígbìn wọn ń bọ̀ kí wọ́n wá bu iyanrìn orí Olúmọ yìí iyanrìn abẹ́ Olúmọ yìí òun rè wọ́n pé kán wá bù kán fi dífá wípé bọ́n bá gbéra lọ́hùn bísí àwọn máa lọ ẹni mẹ́ta rè wọ́n dẹ̀ yàn èyí wá síbí ó wá bu iyanrìn ìgbé wọn bu iyanrìn kán múla fún wọn lórílẹ̀ níbi wọ́n ti ń ṣàtìpó lábẹ́ Ọ̀yọ́ lọ́hùn òun rè wọ́n ṣe ètùtù wọ́n dífá Ifá bá mọ́mọ́ tuntun pé pàrìpàrìpàrìpà ìgbé wọn kí Ifá títí lìjọ́rìn Ìbàràpá ọmọ Ìbàràpá òun rè olórí ẹni ṣe àgbékalẹ̀ Ifá yẹn lọ́jọ́ rẹ̀ lọ́hùn wọ́n kí Ifá hàn òtẹ́ẹ̀rẹ́ ayéjá ọ̀kàrà ayé làkànlẹ̀ ọmọ tuntun abatẹ́sẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ ẹ bá mi wéwó olúṣùàlù ṣùàlù 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 ìwé olúṣùàlù ìyẹn rè wá di èyìnbó ìwá ìyẹn ọmọ tuntun ìwé olúṣùàlù yẹn rí bíbélì ìyẹn ọmọ tuntun èyìnbó ìwá yẹn kó gbé wá nínú Ifá yẹn lẹ́sẹ̀ Ifá yẹn ó ń pé bẹ́ẹ̀ bá rájèjì kẹ́ gbà wọ́n Ẹ̀gbá sówó
ẹ̀gbà ọ̀hún sọ́mọ ẹ bá mi wéwé olúṣùàlù ṣùàlù ṣùàlù ìgbé wọn débí Ṣódẹkẹ́ òun ro lórí lẹ́ẹ̀rín dédé Ẹ̀gbá ibi wọ́n sin Ṣódẹkẹ́ sí yẹn ìbẹ̀rẹ̀ ilé Ṣódẹkẹ́ dédé apá àbí àwà yìí òun rí Aké kọ́kọ́ tó dó sí ìbẹ̀rẹ̀ wọ́n tẹ̀dó sí Ìpòró Ìsúnmáké ìyẹ̀rín wọ́n ń pè ní Ìpòró Aké Ìpòró òun rí bàbá ọ̀nàrẹ́bù di méjì Bánkọ́lé ìbẹ̀rù ti wá Ìpòró mọ́kọ ìkọ́ni ọlọ́run Ìpòró kò bí kẹ̀tẹ́ ó fi dédé ọmọ rẹ̀ Bágógó dẹ gẹ́gẹ́ bí mo ti wá ń wí láti pilẹ̀ ìgbé òyìnbó lótìtọ́ lódodo ìgbé wọn dé sílẹ̀ Ẹ̀gbá ibi àwọn mùsùlùmí ibi wọ́n fi ń ṣe ìrun yídì yẹn ìbẹ̀rẹ̀ wọn gbà wọlé Ẹ̀gbá wàá rí wípé ìdí ìtìbò níbẹ̀ torí ìdìbò lábẹ́kúta pé mẹ́ta lílàntòró ohun rẹ̀ mò ń wí yẹn ohun rẹ̀ wọ́n ń pè bẹ̀ yìí ní làǹtòró ní àárín gbùngbùn ìyá máa fi wọ làǹtòró láti ọ̀dọ̀ Mádójútìmí ní Ọlọ́run ṣògo àárín gbùngbùn yẹn ìbẹ̀rẹ̀ wọ́n bá wọlé ìyẹn rí wọ́n ṣe fi àyè ibẹ̀ yẹn sọ̀tọ̀ àlígèètì rí wọ́n ń pè láti gbà yẹn ìgbé wọn dé lálẹ́ ọjọ́ yẹn olúkàlùkù ń dé lóríkọríkọ ni o àwọn tí Ẹ̀gbá Aláké wọn láṣáájú tiwọn ìyẹn Ṣódẹkẹ́ àwọn tí Òkè Ọ̀nà wọn láṣáájú tiwọn àwọn tí Àgùrà wọn láṣáájú tiwọn ẹ̀yìn yìí gbogbo wa tẹ̀dó tán òun rí Òwú dé wọ́n ń kọjá lọ ni kàn yìí tè ní pé wọ́n wípé kí wọ́n wá tẹ̀dó sẹ́ẹ̀rín wa torí ogun ti tú wọn lórílẹ̀ ogun ìfọ́lé ti tú wọn lórílẹ̀ Òwu olúkálùkù wá ń wá bí ó máa tẹ̀dó sí wọ́n dẹ̀ jẹ́ jagunjagun Ẹ̀gbá bá pé ẹ jẹ́ ká mú wọn sọ́dọ̀ tiwa bí mo ṣe ń bọ̀ gbígbé Òyìnbó dé kí Ifá ṣẹ kí Òyìnbó dé ìyẹn Òyìnbó ẹ̀rí thousand Òyìnbó dé yẹn wọ́n mú lọlé Ṣódẹkẹ́ èyí jẹ́ olórí dédé àwọn ọmọ Ẹ̀gbá Ṣódẹkẹ́ bá gbé Òyìnbó yẹn ó gbé èso rẹ́sẹ̀ ìyẹn ni mo fi ṣàròfọ̀ nínú àwòrán orin yìí mo ṣe fálákẹ́ ọba Gbádébọ̀ wípé Ṣódẹkẹ́ gbóyìnbó so rẹ́sẹ̀ ó gba Bíbélì ilé ìsìnláké wá di bí ìgbàgbọ́ tí ń sunmi ìyẹn pàtàkì ọ̀rọ̀ Ṣódẹkẹ́ gbóyìnbó so rẹ́sẹ̀. nínú ohun 100 tó ní láti ń yà kan lò lérí ètò yìí o ìdí ẹ̀yin ènìyàn ṣé ẹ̀dẹ̀ ń gbádùn ètò yìí kẹ́ ẹ ṣáà gbà bí mo bá ṣe sọ ẹ mọ̀ páwọn olónìyẹn èmi ní tèmi ẹ ṣáà ń gbádùn wa. ṣé ẹ ń gbádùn wa o ṣé ẹ ń gbádùn wa o ètò tuntun tí Kafman àti Èlé tún gbé dé o ariwo ṣé ẹ ń gbádùn rẹ̀ ṣé ẹ ń gbádùn rẹ̀ ètò tuntun ìlànà tuntun tí Kafman àti tún gbé dé o. Ìgbò di ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún 1843 yẹn torí ọjọ́ kẹrin òun rò dé ṣáájú òyìnbó kan tí kọ́kọ́ dé ṣáájú ìyẹn Thomas Bat Freeman wọ́n mú un dọ́dọ̀ Ṣódẹkẹ́ kì í ṣe ìyíre wọ́n ń wí kì í ṣe aláìre Ifá ń wí torí màlátò òun rí yẹn. èwe wọn ń pè màlátò torí àwọn ọmọ òde òní. màlátò kò di bí òyìnbó. ó dàbí ààfin. bá a wà kò lè ríran lọ́sàn-án. rí màlátò màlátò yẹn òun rí èyìnbó yìí mú ìrere ti Methodist wà yẹn jọ elétò
ọjọ́ kejì òun rí Henry Tyson dé dídé yòó dé yẹn wọ́n wá rántí Ifá Ìgbísódẹkẹ́ gbé òyìnbó Henry Tyson sẹ́sẹ̀ bíbélì yóò mú wá lẹ́yìn èyìnbó fúnra rẹ̀ wí wọn lílo èyìnbó lọ́hùn kó wí Queen Elizabeth wípé wọ́n gbà ń tọwọ́ tẹsẹ̀ má gbàgbé ewúrẹ́ yìí ń kọjá lọ yìí irú rẹ̀ rí Sódẹkẹ́ fi ṣe òyìnbó Henry Tyson lálejò. irú ewúrẹ́ yìí ń kọjá lọ yìí ṣé méjì ní àbẹ́yọ kan ṣòro torí ewúrẹ́ méjì ló ń bọ̀ ìkan wà níwájú ìkan wà lẹ́yìn ìkan ti ṣe jẹ Henry ìkan ti Tyson fi ṣe òyìnbó yẹn lálejò níjọ́ yẹn lọ́hùn ó dẹ̀ fún ní ọ̀kẹ́ owó ẹyọ ìwọ́n ń pèlè 200 kápẹ́ bíi 200,000 ó fíhun torí pé wọ́n ti pé bẹ́ẹ̀ báràjèjì kẹ́ gbà wọ́n ẹgbà sówó ẹgbà wọ́n sọ́mọ ẹgbà kẹ́ mọ bọ́n ṣe ń gbàlejò torí ìpìlẹ̀ Ifá ti sọ ní gbòdìjọ́ kejì yẹn lé ìjọ́ karùn-ún oṣù kìíní ọdún 1843 òun re wọ́n wá ṣèsìn ìwé ìrere Lúùkù òun re wọ́n yọ níjọ́rìn ẹnìkan ń jẹ́ Williams ìkan náà ọmọ wa padà dé láti oko ẹrú gbígbẹ́ ìyẹn rí ń túmọ̀ ihun èyìnbó Henry Tyson ń wí fún dédé Ẹ̀gbá ìpèsè sílé Sódẹkẹ́ ibẹ̀ rí ìsìn ìgbàgbọ́ kọ́kọ́ ti wáyé ilé Ẹ̀gbá rí ìsìn ìgbàgbọ́ kọ́kọ́ ti wáyé torí pé àwọn kan ń wí pé ibi Henry Tyson ti kọ́kọ́ gúnlẹ̀ sí ìyẹn ilé Badagry lótìtọ́ lódodo gúnlẹ̀ sí Badagry àmọ́ wọn ò ṣe sìn líbẹ̀ wọn ò ṣe sìn ṣùgbọ́n wọ́n kọ́ ilé olókè ní pẹ̀tẹ́ẹ̀sì yẹn dẹ̀ ṣì wà níbẹ̀ wọ́n tún ṣe títí dòní ṣùgbọ́n ilé ìsìn àkọ́kọ́ ó ń bẹ láké ìyẹn rà sọ ní St. Peter's ìjọsìn wọn kọ́kọ́ yẹn àwọn kìíní ràn fi kọ́ ọ kò ń ṣe talámọ̀ líbẹ̀ ìyẹn ìyẹn bàbá wa ń kọ́ kí wọ́n ti ń pè gidi yẹ̀kínní ó dẹ̀ ràn mí létí kẹ́ ẹ ilé yìí wọ́n ń kọ́ kọ́ ń fi bíi màrìwò kọ́ ń fi kọ́ báyìí wọ́n ṣe kọ́ ilé ìjọsìn ẹ̀ líbẹ̀ ṣùgbọ́n ìgbì ẹ̀sìn ìgbàgbọ́dé yẹn ẹ̀sìn kanra ti kọ́kọ́ ń sìn líbí má gbàgbé pé mo pé wọ́n dífá ẹ̀sìn kan ni bí wọ́n ṣẹ̀sìn yẹn kó wọ́n kọ́ ilé ìjọsìn yẹn kó wọ́n fi bí amọ̀ àtàwọn màrìwò oríṣiríṣi kó wọ́n fi kọ́ ìgbé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú wípé àwọn òyìnbó wá bẹ̀rẹ̀ sí ní gba àwọn olùjọ́sìn wọn wọ́n bá bínú sun ilé ìjọsìn yẹn. wọ́n bínú sun ilé ìjọsìn. wọ́n bínú sun ilé ìjọsìn àmọ́ kò pẹ́ kán tó tún kọ́ o. wọ́n bínú sun ilé ìjọsìn. wọ́n bínú sun ilé ìjọsìn. wọ́n bínú sun ilé ìjọsìn àmọ́ kò pẹ́ kán tó tún kọ́ o. ìgbọ́n dẹ̀ tún ilé ìjọsìn yẹn kọ́. Henry Tyson ó wá ránṣẹ́ sáwọn èèyàn rẹ̀ lọ́hùn Ezra oore àwọn ọ̀rẹ́ rẹ̀ dédé wọ́n parapọ̀ wọ́n wá kọ́ ìkejì yẹn wọ́n wá kọ́ yẹn wọ́n wá kọ́ ìyẹ̀rì dúró gogoro ní àkọ́kọ́ kó tó di tuntun yìí wọ́n kọ́ ni wọ́n fi ṣe kàtídrà báyìí rẹ̀ jẹ́ pé káà bá ń sọ̀rọ̀ wọ́n kọ́lé páànù
ilé yìí ní páànù lórúwo kó wá jẹ́ talámọ̀. ṣọ́ọ̀ṣì yẹn ra àkọ́kọ́ nínú dédé ilẹ̀ Ẹ̀gbá pátá. ṣọ́ọ̀ṣì yẹn ra àkọ́kọ́. ṣọ́ọ̀ṣì yẹn ní kó o bá dẹ̀ rí kó o bá débẹ̀ láké wọ́n kọ the first church in Ẹ̀gbá land èyìnbó wọn fi kọ́ the first church in Ogun State the first church in Nigeria. ìyẹn ṣe ń kọrin Ẹ̀gbá àké ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀. Ẹ̀gbá àké ibẹ̀ lọ́làjọ́ ti bẹ̀rẹ̀. Àwa Ẹ̀gbá ló ní Jésù o. Ohùn wa ní là ń gbé lárugẹ. Ohùn wa ní là ń gbé lárugẹ. Ẹ bá mi gbé Jésù yìí lárugẹ o. Ohùn wa ní là ń gbé. Ṣébí lọ́rin rè mo wà níbi àjọ̀dún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ni bàbá. Kí ìyá ń ṣèpàdé àpapọ̀ pẹ̀lú àpérò. Lọ́dọọdún ni ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́wàá òun rò ń kan ìpínlẹ̀ kankan kó o bá mọ bá a ṣe pọ̀ sí. Ìpínlẹ̀ Ògùn rè gbá tí èṣì ọ̀rẹ́ mi àtàtà yìí Ṣínà Yẹ̀kínì Gbóge Fọ́ba ni mo sọ. Gbóge Fọ́ba. Oyè gidi ni. Gbóge Fọ́ba. Gbóge Fọ́ba ni. Ìyàwó mi tó wá sọ ọ́ lé má jẹ́ ó bàjẹ́. Ayé là gbé family kéńtà ìlú Ìgànràn. Kéńtà ìlú Ìgànràn. Ìgànràn kì í jòwó òlu àfi tó kó. Ariwo kéńtà Ìgànràn. Ìgànràn ẹkúmẹ wàyí lórí yẹn. Ayé là gbé ṣé ká sọ pé bàbá mi ṣe ń jà lùbọ́sà ni. Pé èèyàn kò bá jà lùbọ́sà onítọ̀hún ti di pátíẹ́ onítọ̀hún. ìyẹn ni pé Bùnmi Ayé là gbé ṣì ń jà lùbọ́sà. Bùnmi obìnrin ń bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ Bùnmi obìnrin ń bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ kò sẹ́nu rẹ̀ kò sọ̀hún máa ní lásán àti sẹ́nu rẹ̀ o. ìgbà aláṣọ ìgbàlẹ̀wò ìgbà òtútù ọ̀tọ̀ nígbà ooru ìgbà ọyẹ́ la wà yìí o gbogbo ayé ló dọmọ ọlọ́yẹ mọyìn ẹ rántí o bọ́yẹ́ bá ti mú tó làbọ̀n yóò ṣe so tó lọ́rùn ọ̀pẹ bó bá wá jẹ́ bẹ́ẹ̀ àwa ni ká dira wa lámùrè kọ́yẹ́ má ṣe gbé wa níyàwó bí ọmọ ọlọ́yẹ mọyìn ẹ̀yin tẹ́ ẹ lárúgbó nílé ẹ tọ́jú wọn ẹ tọ́jú àwọn ọmọdé pẹ̀lú ohun tó ń gbóná ni ẹ máa fún wọn jẹ ká fohun amáradán pajúpamọ́ para kọ́yẹ́ má ṣe gbé ni lọ bọ́yẹ̀ ò là kẹ́yìn awakọ̀ má wakọ̀ àtàwakọ̀ ilẹ̀ àtàwakọ̀ òfurufú kùrukùru ọyẹ́ kì í jẹ́ ká ríran kedere láfẹ̀rẹ̀mọ́jú iná iwájú ọkọ̀ yín sì gbọ́dọ̀ ríran kedere ẹ ò sì gbọ́dọ̀ sáré àsápajúdé ẹni tá ò dágbére fún kò ní mọbi tá a lọ o àníyé ọkọ̀. bàbá tí ẹ̀ ń gbóhùn wọn látàárọ̀ ni Bùnmi Ayé là gbé ó ní gbọ́ ohùn lọ́nà fún lára ìgbà ohùn tí wọ́n ní láti kọ́kọ́ lò kan yẹn a tún wá fẹ́ lò míì sìn àṣà ìṣe èdè wa nílẹ̀ Yorùbá ohun táwọn mú lókùnkúndùn tiwọn nìyẹn ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ láti bí ta ni Bùnmi Ayé là gbé. béèyàn bá pòun kò mọ̀ mí oléyàn pòun kò ń gbóhùn mí ná èmi ò ṣe èrù olígbò ohùn lọ́nà fún èmi Bùnmi ọkọ Bùnmi èmi àfìlànà ṣọ́ọ̀ṣọ́bọ̀ ṣe rìnsẹ̀ èmi agbókeke lóhùn bí àgbà ìmàrò èmi afàìgbàkọ́là fàròfọ̀ wàásù orin máa fàdúrà ṣe ni èmi Bùnmi Ayé là gbé ogúnjọ́ oṣù kejì ọdún 1960 ó ní wọ́n bí mi kódà ìyá mi sọ wípé ọjọ́ sátidé ni tá a máa ń ṣe ayẹyẹ bóyá yẹn ni wọ́n ní mo ti kọ́kọ́ wá Bùnmi náà ni wọ́n sọ mí gbà yẹn ọkùnrin náà ni mo bá wá nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ mo láti padà lọ wọ́n wá nígbà tí mo padà dé lásìkò tí mo padà dé ìyá mi ti lóyún ẹlòmíì ó ti lóyún mi àwa ń lérò yìí pé á jẹ́
ẹni tó tẹ̀lé mi nísìn tó jàbúrò mi wọ́n máa gbọ́ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tó wà o Amẹ́ríkà ló wà sí obìnrin ni kó tó di pé èmi àti ẹ̀ wá rẹ́ ó pẹ́ torí pé wọ́n sọ pé ó ṣeé ṣe pé ṣe ni mo lè dànù ní inú pé kí ló dé. èmi ní ipò kejì lọ́dọ̀ ìyá mi mo jẹ́ mo ní ẹ̀gbọ́n tó ń jẹ́ arábìnrin Sùnbọ̀ Sànyàolú lọ́kọ wọn òun ni bẹ́ẹ̀rẹ̀ bàbá mi òun dẹ̀ ni bẹ́ẹ̀rẹ̀ ìyá mi ìgbà tí mi wá padà dé yẹn ó ní mo máa ń béèrè aṣọ tí mo ti lò tàbí bàtà mo máa ń béèrè ẹ̀ torí ẹ̀ wọn ò kó kinní yẹn wọn gan-an wọn kó dànù torí wọ́n sọ yìí pé bàbá mi fẹ́ràn mi débi pé níṣe ló gbé òkú ọmọ yẹn omi àkọ́kọ́ yẹn ó gbé tira ni bàbá DS Jiboku Ọlọ́run fọ̀run kẹ́ wọn ní ilé Ayélàgbé ẹ̀rí ilé tó tẹ̀lé onílé Jiboku tí a bá ń ṣe nǹkan àjọ di ẹbí ni àgọ́ ọmọ òkò làwọn òun ṣùgbọ́n ìjẹun làwa ìyẹn bẹ́ẹ̀ nígbà tí mo wá padà dé. Ọmọ Ayélàgbé ń jẹ́ ẹni tí Ọlọ́run ti fún ní ẹ̀bùn ohùn ewì ṣùgbọ́n ṣe mọ̀ pé èèyàn ò ní mọ̀ láti kékeré ṣùgbọ́n ó ní mo máa tẹ́ni sí ẹnu ọ̀nà ìyá mi torí ìyàwó 10 ni bàbá mi fẹ́ o. 10? 10 ni ìyàwó 10 ni bàbá mi fẹ́ mo ti mọ tó fẹ́ wí o ìyàwó 10 ni bàbá mi fẹ́. tí wọ́n fẹ́ lẹ́jọ́ wọn ni. ó ń fẹ́ sọ wípé àmọ́ bóyá wọ́n tún náwọn subordinate tí wọ́n wọlé ṣùgbọ́n táwa sọ di ìyá torí pé àwọn èèyàn dáadáa náwọn yẹn kọ́lọ̀ ń fọ̀rún kẹ́ àmọ́ yẹn. wọ́n ní mo máa tẹ́ni sí ẹnu ọ̀nà ìyá mi mo máa kọrin ẹ má gbàgbé pé mi ì sí mọ̀ bóyá mo já kéwì o ṣùgbọ́n mo máa kọrin tá a bá ti lọ sí church ilé ìjọsìn lákèyí náà ni o bí àwọn akọrin bá ṣe tán gbé ọ̀pá ṣé mọ̀ pé ẹnìkan kan máa ṣáájú ó máa gbé tá à ń pè ní cross mo máa kan igi pákó ni bàbá mi ń tà so láǹfààní láti rí àwọn irú àwọn igi irú yẹn tí èmi máa gbé dání báyìí tí máa ní káwọn àbúrò mi máa tẹ̀lé mi lẹ́yìn ìyẹn ní pé nǹkan tí Bùnmi fẹ́ jẹ́ láti kékeré ni òun ni wọ́n ṣe máa ń sọ pé ẹmọ tó wá máa jẹ́ àṣàmú kékeré ló ti máa ṣẹnu ṣámúṣámú èmi ní kejì mo ní obìnrin tí mo ní ó wà ní ìlú ọba Fọláṣadé Madam Dọ́lá ẹni tó tẹ̀lé ní Sunday Ayélàgbé lẹ́yìn yẹn ó kan Ọlálékan Ayélàgbé 5 ni wá ṣùgbọ́n ní ìdí bàbá èmi ni mo wà ní ipò kẹta àǹtí mi yẹn ní ìkejì ẹni tó jẹ́ ipò kínní tó jẹ́ Dáúdù ó ní olóògbé Babátúndé Ayélàgbé Ọlọ́run fọ̀run kẹ́ ẹnìyẹn jẹ́ ẹni tí ó fún mi ní ìwúrí gan àwọn orin àkọ́kọ́ tí mo ṣe gbẹ́bíró bọ̀dá mi yìí ló fi mọ́tò ẹ̀ gbé wa lọ sí Ìbàdàn pẹ̀lú bàbá Àdìsá Balógun. Àdìsá Balógun. bẹ́ẹ̀ni ibi tí mò ń bọ̀ ni pé Bùnmi Ayélàgbé wa bẹ̀rẹ̀ sí ní lọ síléèwé ilé ẹ̀kọ́ St James Ìdí-Àpẹ́ ni mo kọ́kọ́ lọ gẹ́gẹ́ bí alákọ̀ọ́bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn ni obìnrin kan arábìnrin Ṣóbọ̀wálé òun náà ń jẹ́ Yínká Ṣóbọ̀wálé òun ni ó máa ń fà mí pé tá a bá máa ṣe ayẹyẹ ẹ̀ṣekágbá ní kíláàsì àbí lójọ́dún mo máa ń wà náà àwọn tí wọ́n máa sọ̀rọ̀ tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tó máa nípa orin ni o àbí ewì ni o tá à ń pè ní end of the year anniversary entertainment. lọ́dún yẹn ewì tán ní kí n kọ́ sórí a máa ń gbà sórí ni o a máa ń gbà sórí ni mi ò mẹ́ni tó kọ ìwé yẹn wá jáde mo ka ìwé yàtọ̀ sáwọn orin tá ibẹ̀ yẹn ni mo ti rí i pé
mo lè bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ láì fòyà torọ́tọ̀ ni o pé kí èèyàn bẹ́ẹ̀ni mọ ewì ké ọ̀tọ̀ ni kó kó ní lè òun fèsì èèyàn. ọ̀tọ̀ ni kó lè dojú kọ ọ̀pọ̀ èèyàn láì bẹ̀rù. lẹ́yìn ìyẹn mo lọ sí ilé ẹ̀kọ́ gíga Reverend Kuti Memorial Grammar School. lẹ́yìn yẹn mo kúrò ńbẹ̀ mo lọ sí teacher training ilé ẹ̀kọ́ olùkọ́ni St. Louis màmá Akínníyì òun ni ọ̀gá wa kọ́lọ́n bá mi túbọ̀ dá wọn sí wọ́n ń gbọ́ wa bá a ṣe ń sọ yìí. lẹ́yìn ti teacher training mo wá lọ sí College of Education. láàárín pé mo jáde girama àyè sì wà lásìkò yẹn èèyàn lè ṣiṣẹ́ kó tún padà sí ilé ẹ̀kọ́ mo ṣiṣẹ́ ní Federal Pay Office nígbà tí mo kúrò níbẹ̀ mo lọ sí teacher training yẹn ní teacher training nígbà tí mo jáde ní 81 mo wá lọ ṣe iṣẹ́ olùkọ́ ní United African Church Primary School àṣepa ní abẹ́ ọba ìjọba ìbílẹ̀ ọba ló wà ńgbà yẹn ìgbà tí mo wá kúrò ńbẹ̀ tí mo kúrò ní ilé ẹ̀kọ́ yẹn wọ́n wá gbé mi lọ sí polytechnic lásìkò yẹn àwọn ilé ẹ̀kọ́ wọn níbẹ̀ ńgbà yẹn mo kọ́ wọn àwọn akẹ́kọ̀ọ́ tí mo kọ́ wọ́n ti doctor wọ́n ti dàgbà nísìnyí ṣé wá rí ìgbà tí mo wá kúrò mo wá lọ sí College of Education gbogbo àwọn ìmọ̀ tí mo ti ní ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yẹn àti tí mo ti wà ní teacher training torí ní teacher training wọ́n bòmí kan mo ní ẹgbẹ́ ńbẹ̀ ìgbà yẹn mo dá Olúmọ ewì star group sílẹ̀ torí kí mo ti bẹ̀rẹ̀ sí ka ewì láti primary school nígbà tí mo dé Reverend Kuti tí ìyá Kuti kú Dr. Mrs. Fúnláyọ̀ Kuti mo kó eré jọ pẹ̀lú ìrànlọ́wọ́ olùkọ́ mi kan náà tó jẹ́ Bọ́sẹ̀ Bánwò ó mọ̀ pé mo gbóná nínú èdè Yorùbá wọ́n wá sáàfù ni wọ́n wá kọ́pà ni wọ́n àìpẹ́ yìí mo pàdé wọn inú wọn dùn níbi ayẹyẹ oníyàwó kan mo wá kúrò ńbẹ̀ yẹn ni mo wá fi lọ sí College of Education nígbà tí mo wá dé College of Education tẹ̀ ni wọ́n ti wá sọ mí di ògbólógbò torí kéèyàn bá lọ ka ìwé tó jẹ́ nǹkan tọ́lọ́run fún lẹ́bùn gangan ni bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ kọ jẹ àkàrà ni nígbà tí mo ṣe yẹn níbẹ̀ yẹn mo tún wá pàdé ìkan náà ọ̀gá wa tọ́lọ́run fọ̀run kẹ́ bàbá náà Ṣọ̀gá Tàlàbí olúwa pè mí sí kọ̀rọ̀ torí orí ibi tí mo ti ṣe ètò kan tí àbúrò mi bá mo fi ilẹ̀ gbà Sunday Ọdúntàn òun wà ní ẹ̀ka fine art ní ilé ẹ̀kọ́ yẹn ní olùkọ́ni ó ti ṣáájú mi wọlé ṣùgbọ́n mi ò fi torí pé mo fi ṣe pé ọ̀dàgbàjẹ́ra òfu o àwọn tó jàbúrò mi wọ́n ti wọlé èmi ò tètè ráyè wọlé pàtí mo dẹ̀ wọlé mi ò tíjú ó wá pè mí pé kí n wá ka ewì ní ewì yẹn ni mo wá kà ní àwùjọ wọn àwọn ti fine art wọ́n ń ṣe wíìkì wọn ọ̀sẹ̀ yẹn mo wá fi ohun Ṣóbọ̀ Arúbíòdu bẹ̀rẹ̀ mo wá fi ti Yorùbá fi káàdì ẹ̀ mo wá fi gbé mo kàn fi júbà ohun Ṣóbọ̀ Arúbíòdu bàbá tó jẹ́ olùkọ́ wa nínú èdè Yorùbá ó ti rí pé ẹni yìí ní ìmọ̀ nípa ìlànà Ṣóbọ̀ Arúbíòdu kò dẹ̀ sí ẹlòmíì nílànà yẹn mọ́ yàtọ̀ sí ọmọ bàbá Ṣóbọ̀ Arúbíòdu tó ti dàgbà yẹn Bọ̀sùn Ṣówándé ohun tó fi bẹ̀rẹ̀ yẹn Ẹ̀gbá lónìí mo ní bá a wà ó ní kí ló dé tí mo fi dá dúró láàrin tí mi ò fi gbé gbogbo nǹkan tí mo sọ tí mo fi kéwì mo ní ó ṣòro ẹni tí ò bá gbọ́ èdè Ẹ̀gbá dáadáa ó ní níwọ̀n ìgbà tí mo jẹ́ ọmọ Ẹ̀gbá kí n bẹ̀rẹ̀ sí lọ iṣẹ́ lórí ẹ̀ pé gbogbo ewì tí òun dẹ̀ fẹ́ máa gbọ́ lẹ́nu mi ìlànà Ṣóbọ̀ Arúbíòdu yẹn. ẹ fún wa nílànà Ṣóbọ̀ Arúbíòdu yẹn kan sìn. òun ni mo fi sọ yí pé nígbà tí àwọn ìwé ewì tí mo wá kọ́kọ́ kọ nílànà Ṣóbọ̀ Arúbíòdu yẹn ni lè sí àgbà ìkà lè sí àgbà kọ̀ǹtọ́yàn lè sí àgbà òmùgọ̀ ìfi iṣẹ́ ikú rán sí Délégiwá gidi ìyá Délégiwá ń bẹ níbẹ̀ ẹran Délégiwá lọ sọ́run èyí mà pọkẹ o àsìkò yẹn ní Délégiwá kú mo ti fi ṣèwé ó wà nínú ìwé àròfọ̀ orin Àrùngbè apá kìíní lẹ́yìn yẹn ni bàbá Awólọ́wọ̀ náà kú 87
mo ṣe wà nílé mo ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ́dún yẹn ni bàbá kú. Mo tún ṣe mo kọ ewì. Ìgbà yẹn mo wá ti ń ṣe àbọ̀ṣẹ́ ní Ògùn rédíò. Mo ń kọ́ nígbà tí mò ń ṣe iṣẹ́ olùkọ́ ní Ògùn State Polytechnic ló ń jẹ́ ńgbà yẹn, kò tí wọ́n ti yí lórúkọ padà. Màmá Mojí Òkúbánjọ tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ní iléeṣẹ́ Ògùn rédíò nígbà yẹn, òun ni mò ń kọ́ àwọn ọmọ ẹ̀ ní ilé ẹ̀kọ́ yẹn. Àwọn tún wá pè mí pé kí wọ́n máa kọ́ wọn ní lẹ́sìn nílé. Ibẹ̀ ni obìnrin yẹn ti rí wípé mo ní ìmọ̀ nípa iṣẹ́ pèdèpèdè kákàròyìn ni torí gbogbo ìyẹn pé à ń translate à ń túmọ̀ èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá tá a máa fi kàròyìn yẹn wọ́n ti kọ́ àwa láti mo dẹ̀ ti wọ ilé ẹ̀kọ́ gíga College of Education gbà yẹn wọ́n ti kọ́ wa mo ti mọ̀ mo ti gbóná sí kódà wọ́n ń wá láti ilé ẹ̀kọ́ gíga wá ṣe ìwádìí research lẹ́nu mi nígbà tí mo ṣì tí mi ò tí ì ráǹfààní wọ ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà. Mo ti mọ ibi tí mò ń lọ mò ń kàwé. Màmá yẹn ni ó wá mú mi wọ Ògùn rédíò ọlá àwọn ọmọ ẹ̀ tí mò ń kọ́ tí mo dẹ̀ kọ́ wọn dáadáa tí mi ò fẹjú mọ́ owó kì í ṣe pé wọ́n ń fún mi lówó ṣùgbọ́n mi ò fẹjú mọ́ owó. Obìnrin yẹn wá mú mi wọ̀ pé kí n máa wá wọ́n wá rí i pé mo lè kéwì ewì tí mo dẹ̀ tún ké ní ìlànà ṣóbọ̀ àròbí odi ni. Mo sọ ẹ rí pé mi ò lè ṣe kí n má ka ewì kí n ka ewì kí n má sọ pé mo júbà ọ̀ṣọ́ ṣóbọ̀ àròbí odi. Mo dẹ̀ sọ nígbà tí à ń sọ̀rọ̀ pé ṣóbọ̀ àròbí odi ni ẹni àkọ́kọ́ táwọn òyìnbó tán kọ́kọ́ gba ohùn tán gba iṣẹ́ ẹ̀. Òun síbẹ̀ kò wò kàwé tó ti wá ló fi ní ṣóbọ̀ àròbí odi ní ń dùn mí pọ̀ jù re àìdúró lọ sí ṣùkúrù re màá rí tìtíà yẹn ni òyìnbó àgùdà tó jẹ́ Catholic jìdíà ó dára tó yìí o kò lọ́kọ o kò lọ́kùnrin ó dùn níyàn pọ̀ ṣóbọ̀ ìbàjẹ́ fi tìtíà ṣáyá ẹni ọ̀wọ̀ líjàdù ló ṣe àwọn àkójọpọ̀ ìwé ṣóbọ̀ àròbí odi ló wá fi di pé kò sí ẹni tó lè lọ sí ilé ẹ̀kọ́ gíga College of Education ni o ní àgbà o tàbí ilé ẹ̀kọ́ yunifásitì ni o tó kọ́ èdè Yorùbá tí kò ní ṣe iṣẹ́ lórí iṣẹ́ ṣóbọ̀ àròbí odi. Nígbà tí bàbá Ṣọ̀gá Tàlàbí wá sọ fún mi a dẹ̀ ti ń kọ́ iṣẹ́ yẹn ìwé ṣóbọ̀ àròbí odi àti kọ́ṣẹ́ nínú ẹ̀ka ẹ̀kọ́ tá à ń kọ́ ní College of Education ara mi wá jígìrì pé ọbẹ̀ rẹ o ọbẹ̀ ọjọ́ iwájú rẹ o. Bàbá yẹn wá sọ fún mi bẹ́ẹ̀ wípé kò ní jẹ́ kí èdè yẹn kó parun pé ẹnì kan ṣo tó wà nídìí ẹ̀ tó sì kù òun ni ọmọ ṣóbọ̀ àròbí odi tó ń jẹ́ Bọ̀sún Ṣówándé. Bọ̀sún Ṣówándé kẹ̀rẹ́ nígbà tí bàbá Awólọ́wọ̀ kú ni ọ̀gá mi Ọlátúnjí Oyètúndé tí mo ń bá wọn ṣe àwarawa lórí rédíò nígbà yẹn kọ́lọ̀ fọ̀rùnkẹ́ Ọlátúnjí Oyètúndé ó fà mí gòkè torí nígbà tí màmá ti mú mi wá yẹn màmá Òkúbánjọ yẹn tó ti fà mí ṣé àwọn kọ́gà pátá kò lè máa fún mi ní ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ àwọn tí ó mọ̀ pé wọ́n lè kì í ṣe gbogbo wọn náà ni wọ́n fẹ́ mi o ká bá sọ yẹn o ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mi. Àwọn ọ̀gá yẹn dẹ̀ bẹ̀ a rí nínú wọn tó dé wọ́n wá mú mi ní òkúkúdùn bírú Ọlátúnjí Oyètúndé àti bàbá tí mi ò gbọdọ̀ gbàgbé orúkọ wọn láyé tí mo dẹ̀ gbọdọ̀ gbàgbé wọn Báṣọ̀run Àdìsá Balógun Báṣọ̀run Mùsùlùmí Ìkìjà. Ọlọ́run Lódùmarè kó túbọ̀ jẹ́ kó bá mi fún wọn lẹ́mìí gígùn àti àlàáfíà ara. Ṣé wàá rí pẹ̀lú gbogbo yẹn ó ti fún mi nímọ̀ bàbá Látúnjí Oyètúndé ó ti wá gba ohun Bọ̀sún Ṣówándé sílẹ̀. Ó ní Bọ̀sún Ṣówándé ó máa ń ka ewì fún wọn àròfọ̀ ó ń kà fún wọn ní rédíò Nàìjíríà ní nígbà tá a ṣe wà ní abẹ́ ìpínlẹ̀ Western State. Ó wá pè wá
ó wá ka ewì fún bàbá Awólọ́wọ̀. Lẹ́yìn ọdún kan ni Bọ̀sùnṣó fúnra rẹ̀ wá kú. Ọdún yẹn lèmi jáde ni Ọlátúnjí wá lọ fa kinní yẹn yọ bí wọ́n ṣe fa jíngù ìgbà ọyẹ́ tí mo ṣe yẹn tipẹ́tipẹ́ tèmi fàyọ tó ṣe fàyọ yìí ó ti gbà á sílẹ̀ ó kàn fàyọ ni. Bọ̀sùn Ṣówàndé sọ wípé àsìkò Awólọ́wọ̀ rèé tó lẹ́yìn tó ti sọ gbogbo iṣẹ́ gidigidi tí Awólọ́wọ̀ ṣe tí wọn ò fún láyè láti di olórí wa ó wá ní àsìkò Awólọ́wọ̀ rèé tó àsìkò tòun ń bọ̀ wá tètè tí Lámọ̀rin ń bọ̀ mo dàpé ní o tí Lámọ̀rin ń bọ̀ fẹ̀fẹ̀fẹ̀ àsìkò tí wàá kó ìtò àti ìníkú nísìn ṣùgbọ́n ó pè mọ́ra ẹ̀ kó dé ju ẹ̀yìn ọdún kan lọ tí bàbá yẹn kú ó fi hàn pé àṣẹ wà lẹ́nu àwa pèdèpèdè torí ẹ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n ṣe máa ń sọ wípé a gbọ́dọ̀ ṣọ́ nǹkan tá a bá fẹ́ sọ a dẹ̀ gbọ́dọ̀ ṣe ìwádìí gidi tí kì í ṣe pé nǹkan tá a sọ lénìí a máa sọ lọ́la wípé kò rí bẹ́ẹ̀ mọ́ èmi ò kì í ṣerú ẹ̀ nínú àkójọpọ̀ ewì mi àwọn tó mọ̀ mí ọdún yẹn náà ló wá kú lẹ́yìn ọdún kan tí bàbá Awólọ́wọ̀ kú tó sọ̀rọ̀ yẹn ọ̀gá mi wá fàyọ ó wá fi sínú program tí àwarawa tí à ń ṣe àwarawa yẹn gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe nǹkan òní ọ̀gá mi máa ti lọ tó máa kójọpọ̀ tó máa ṣe tó máa èmi àwa máa jẹ́ atọ́kùn ètò nígbà tí mo wá kúrò ní college education tí mo wá dé mo wá gbèrègè jìgẹ̀sì tí mo wá di olùkọ́ wọ́n gbé mi lọ sọ́fadà community lọ́fadà láti ibẹ̀ mo máa wá sílé láti wá ṣe ètò àwarawa àwọn ọ̀gá wa wá lérò yìí pé ní teaching service commission níṣẹ́ ni wọ́n lérò yìí pé lásìkò tí wọ́n bá ń gbé ètò yẹn jáde wípé ni mo wà ní ibi iṣẹ́ tí mi ò dúró ní. àwọn onímọ̀ pé ti ṣe lẹ̀. wọ́n mọ̀ wọ́n wá ń rán ẹnìkan wá sí ọ̀fadà bí ètò yẹn ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ náà ti gbé dìde lówó dé pé kó máa bọ̀ wá sí ọ̀fadà. kó lọ wò bóyá wà ń bẹ̀ àbẹ́ sí. kó lọ wò ó wá wò pé ṣé mo wà ń bẹ̀. ètò dẹ̀ ń lọ lọ́wọ́ Bùnmi Ayélàgbé wà ní ọ̀fadà níbi tí mo ti ń ṣe iṣẹ́ ìrọ̀lẹ́ ni mo máa wálé torí pé èèyàn jáde kò ríṣẹ́ àsìkò yẹn ló fẹ́ẹ̀ jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́lọ́run kó wá pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ wa ó ti wá pọ̀ gan nísìnyí torí nínú ewì ti ọdún yẹn mo ní ìgbí mo ti ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni dé kédùmarè jẹ́ kí n ríṣẹ́ rere fi ṣe mo rántí ìjọ kan mo lọ síbi ayẹyẹ ìgí mo ṣàròfọ̀ tán lè jọ́rìn n kò dúró jẹun wọn àpò mi ń fi dùgbẹ̀dùgbẹ̀ kédùmarè ṣàjọwọ́ yé kó jẹ́ kí n má ríṣẹ́ rere ṣe ìwé èèyàn bá mọ̀ bí ìdánrò ń rí lójú àríni ewì yẹn náà wà nínú ìwé tí mo kọ mo fi ṣàkójọpọ̀ ẹ̀ àròfọ̀ orin àrùngbè orin àrùngbè mo wá gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá kan wà ní Ministry of Education mi ò rántí orúkọ wọn tí èèyàn bá lọ sí ọ̀nà Kwari báwọn náà ní hall ńlá kan tó wà níbi ọ̀nà Kwari yẹn lọ́wọ́ ọ̀tún téèyàn bá ń bọ̀ láti Gateway Secondary School ìyá yẹn máa da èmi ò dé mọ̀ nígbà tí ìyá yẹn gbà tán wá ń ṣe àkójọpọ̀ àwọn ìwé tán fẹ́ lò ní ilé ẹ̀kọ́ ni ìyá yẹn wá rí i pé nǹkan tí mo kọ sínú àwọn ìwé yẹn wá ní Bùnmi Ayélàgbé ṣèwé kán rí i pé wọ́n lò bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ìṣe ni wọ́n lò kọ̀ọ̀kan tó máa sọ pé àmọ́ ká o àmọ́ èdè Ẹ̀gbá ká o lórí afẹ́fẹ́ náà wọ́n ti wá wọ́n ní èdè Ẹ̀gbá nìkan ṣe orí Bùnmi Ayélàgbé wọn máa lò ẹ̀kíní kan bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọn ò mọ̀ wípé èdè wa ṣe pàtàkì èdè wa ṣe pàtàkì tí èèyàn bá sọ èdè nù orílẹ̀-èdè yẹn ti sọ gbogbo nǹkan tó ní ó ti sọ nù. ó dà bàbá wa ẹ máa gbọ́ sà àròfọ̀ orin àrùngbè àbí kí ni ìyàtọ̀ láàrin àròfọ̀ àti àrùngbè.
ohun tí a rò láti orí òun ni èèyàn ń gbé ká fẹ̀ sí sọ́jí tàdé báyìí tá a rò tá a fọ̀ síta. ṣé rí àrùngbè òun ni ìlànà tí àròfọ̀ yẹn gbé jáde tó bá jáde tí Ṣóbọ̀ Àróbìodu lò nígbà tiẹ̀. ṣé nǹkan tí mo sọ yín báyìí òun ni àrùngbè olóró ní àrùngbè. Ṣóbọ̀ Àróbìodu ó ní ọ̀hún olóró lòun ń bá kiri ìyẹn ni kò jẹ́ kóun dúró lọ sí ṣùkúrù re. báwo ló ṣe sọ. ìgbì ọ̀hún olóró bá ń là jẹun kán bá ń là mutí olóró ibẹ̀ rèé mo ń bá wọn lọ ìyẹn rèé kò jẹ́ kí n dúró lọ sí ṣùkúrù re ìyẹn fìyà jẹ nìyẹn. ó ní ẹ̀yin ará ẹ̀wà wòṣẹ́ mi lílé ọba torí àwọn ẹlẹ́wọ̀n ni pẹ̀lú ìwọ̀nba tó mọ̀ kì í ṣe pé kò kàwé náà ìwọ̀nba tó mọ̀ kò ju pé kéèyàn ka standards kìíní kan kọ́ ẹ wá ní pé kó wá máa wò wípé òun fẹ́ lọ ṣe iṣẹ́ akọ̀wé tí ẹdun ni akọ̀wé àkọ́kọ́ fún ìjọba Ẹ̀gbá United Kingdom nígbà yẹn ẹdun ni wọ́n ń jẹ́ ọ̀rẹ́ ìrun wọn ni family ẹdun sì wà nísìn ọmọọṣẹ́ àga ọmọ ọlọ́run kọ́lé ọmọ ọlọ́run yóò ṣẹ̀ṣẹ̀. ó wá ń wo ipò yẹn pé ká ní pé òun kàwé gidi gan ni òun bá wà ní ipò yẹn. àwọn nǹkan yẹn ó wá ń fún ìwúrí bá èmi pé kò ṣe pé ó gbé e sí kò sáyè pé à ń fọ̀ à ń ṣe sínú kẹsẹ̀tì à ń ṣe sínú fídíò à ń ṣe sínú lásìkò yẹn. ṣùgbọ́n bàbá Líjàdù ẹni ọ̀wọ̀ Líjàdù torí pé àwọn ń kó àwọn nǹkan tí àwọn èèyàn ṣe torí wọ́n ń kó wọn jọ wọ́n wá rí i pé àfikún wọn ṣe àkójọpọ̀ ìwé àròfọ̀ Ṣóbọ̀ Àróbìodu ìyẹn ló wá wúlò fún àwọn akẹ́kọ̀ọ́ tí a dẹ̀ ń sọ fún àwọn èèyàn wa wípé bí o bá so kọ sínú ìwé ìdí tó fi so kọ sínú ìwé kì í ṣe kíkọ nìkan ṣokọ tó o bá tẹ̀ jáde ìmọ̀ yẹn lọ nìyẹn o. ṣé ohun tẹ́ ń sọ ni pé ìwé kíkọ ó tún dáa. ìwé kíkọ láì sí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. Ògúnjì ìkan nínú àwọn aláròfọ̀ Ẹ̀gbá ó ní mò ń kọ kíkọ mò ń tẹ títẹ̀ ìyẹn tún ní ìmọ̀ tó tún pọ̀ ju ti Ṣóbọ̀ Àróbìodu lọ ni ó jẹ́ òun tẹ̀ fún ara ẹ̀ ìyẹn lèmi wá tẹ̀lé. àwọn kan wà nínú àwọn aláròfọ̀ náà tó jẹ́ pé wọn ò gbérí bíi Ṣóyìnọlá ti Kéńtà ìwé tó kọ bí ìgbà tí èèyàn bá kọ pamphlet ṣùgbọ́n àgbà kan fi ta mí lọ́rẹ níṣẹ́ lòun kọ́ ní ọlọ́rọ̀ wúrú a kì í kọ́ ewì ní wúrú ṣẹ́kí ní ìṣẹ́kù padà bí a ṣe ń ka ewì yẹn òun ni a máa ń kọ ewì mo ti ṣiṣẹ́ lórí yẹn báyìí. broadcasting gbà tẹ gbẹ̀rẹ̀ ṣe mọ̀ pé nǹkan tá à ń ṣe náà bíi gbàǹgbòǹsáfẹ́fẹ́ ni báwa ṣáà fi yàtọ̀ sí gbà yẹn. à ń ṣe sí ìyàtọ̀ tó wọ̀ ọ́. lígbẹ̀ẹ́ kò sí wípé à ń fohùn ránṣẹ́ sílẹ̀ òkèèrè kò sí wípé ìyẹn wọn lóyìnbó ń pèlè ayélujára wọn bá ibi fíríkwẹ́ǹsì bá dé lẹ́rìí wọ́n ti máa gbọ́ ni mọ́ mo sọ lígbẹ̀ẹ́ mi mo wà lákè mo ń fohùn ránṣẹ́ sóko wọ́n ń gbọ́ mi lákè wọ́n ń gbọ́ mi lóko wọ́n ń gbọ́ mi lórílẹ̀ mọ́ wọ́n ń gbọ́ mi lígbẹ̀yìn ìmọ̀ ṣe mi kọ́kẹ́ o Èdùmàrè fí mi lóhùn Èdùmàrè fí mi lágbárí orin Èdùmàrè lè dá mi ní pèdèpèdè pọ́kásìn ti yàtọ̀ ní báyìí k'Èdùmàrè ọba aláàánú kó bá ní fún àwọn ìgbérú ètò yìí kalẹ̀ Kasinati ṣúgà Kasinati Ọlọ́run ni ṣúgà Kasinati rèlè bó o bá tẹ̀ bàyẹn fúnra rẹ̀ ro máa jẹ́ o ṣó o rántí nínú ìwà àti Ọ̀dẹ́jà yìí lọ sí Port Harcourt kí
kí mo wà lórí afẹ́fẹ́ kí mo ń pè yín látọ̀hún bẹ́ẹ̀ni kẹ́ ẹ̀ wá lọ́bì kan bẹ́ẹ̀ni yìí wọ́n pé kẹ́ ẹ̀ lájẹ̀bà ẹ̀gbà níbẹ̀ tówó ẹ̀ pọ̀ wọ́n bá pé iṣu kan 1,000 lọ́dún yẹn láníyì kẹ́mọ yìí ó mú dání ohun kẹrì máa sanwó ẹ̀yìn méjèèjì kò ì sí owó mọ́tò kẹ o láníyì bá pé bó o bá tẹ̀ bàyẹn ẹni fúnra rẹ̀ ló máa jẹ́ o yèké ọ̀rọ̀. bàbá bá mi sọ fún nọ́mbà yín sà. 80 333 77 640 re nọ́mbà mi ìbá ṣe pípè ìbá ṣe lórí WhatsApp 080 333 77 640 ìyẹn nọ́mbà mi èmi ọmọ ayélà àgbẹ onígbà ohun lọ́nà fún èmi ọmọ sàrùmí ọlọ́rọ̀ ẹ̀ á ṣẹrùbọ̀dẹ̀ àti ṣe iná kédùmarè dáwà sí kárìmù rẹ̀ ṣe kàtúnàtìlẹ̀ máa rántí o February kan rẹ̀ February kan rẹ̀ rí wọ́n jọ bí wà táyé. ariwo February kan rẹ̀ February kan rẹ̀ rí wọ́n jọ bí wà sáyé o. àmọ́ mọ̀ ṣe o tó ní tójú ayé mọ́lẹ̀ o gbogbo ohun tó ń wò ẹ́ lọ́kàn ara ẹ Ọlọ́run Olódùmarè á ṣe fún ẹ tí wọ́n fún ara ẹ tí o lè sọ ṣùgbọ́n tó wà lọ́kàn Ọlọ́run á ṣe fún ẹ. mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ mi olóyè Shina Yekin the Gbógefọ́ba of Kintaland. Gbógefọ́ba ó mọ̀ yìí pé nígbà wà nílé iṣẹ́ Ògùn rédíò mi ò kú mọ̀ bóyá ó rírun lórí mi ni o kábíyèsí abótígbàgbé ọmọ ní kábíyèsí alákẹ́ńtà bó bá wọ lọ́rùn o Ọlọ́run tiẹ̀ máa ṣe bó bá wọ lọ́rùn o bó bá wà lákẹ́ àti gbogbo pẹ́ǹta kọ́ wa mú mi wá o wọ́n ṣà ń gbégi fún yín ṣá. Gbógefọ́ba of Kintaland. Mumi ayélàgbé ń jàlùbọ́sà. ó dùn yẹn. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.